Mo kí wa pé a kú dédé àsìkò yìí níbi yòówù kẹ́tì láǹfààní àti máa darapọ̀ mọ́ mi lórí ìkànnì Àrólé bàbá 1010 TV2 níbi tá a ti mú ròyìn wá lájà balẹ̀ pẹ̀lú bí nǹkan bá ṣe ń lọ lórílẹ̀‐èdè Nàìjíríà lókè òkun káàkiri orílẹ̀‐èdè àgbáláyé. Gbogbo ròyìn tó bá ní ṣe pẹ̀lú Yorùbá Nation Biafra Nation ẹ má wulẹ̀ ṣe iyèméjì sórí ìkànnì kankan mọ́, ìkànnì yìí náà ní kẹ́ máa bọ̀. Àwa náà kọ́, Èdùmàrè ló fún wa ṣe. Orúkọ oníròyìn òun náà ni Àyànfẹ́ Elédùmarè. Ṣáájú ká tó máa lọ, ẹ gbọ́ kókó tí ń bẹ nínú ìròyìn tí àsìkò yìí báyìí. Ó yẹ kí ìjọba àpapọ̀ ṣe ìlanilọ́yẹ̀ tó gbọ̀ngbọ́n àti ìtanijí fáwọn ará ìlú lórí epo bẹntiró gbígbọ́n lójú pópó lẹ́yìn tí ọkọ̀ agbépo bá dànù tán. Àtíkù Abubakar ló ṣe bẹ́ẹ̀ tó gba ìjọba àpapọ̀ nímọ̀ràn. Ààrẹ àná nílẹ̀ yìí Olúṣẹ́gun Ọbásanjọ́ ti ṣàlàyé ìdí abájọ èyí tí àwọn ọ̀dọ́ ilẹ̀ yìí fi ń wá ìwàkuwà tí wọ́n fi wu ìwàkuwà tọ́pọ̀ sì tún fi ń jápa lọ sókè òkun. Omíyalé àgbàrá ya ṣọ́ọ̀bù ti wú ọ̀pọ̀lọpọ̀ sàárè kúrò ní ààyè wọn o ní ìpínlẹ̀ Èdó nígbà tí ọ̀pọ̀ sì ti ṣe bẹ́ẹ̀ tí wọ́n ti di aláìnílé lórí. Ìyàlẹ́nu àti kàyéfì ńlá rèé dókítà ilé ìwòsàn gbẹ́sẹ̀ lé ìbejì tí wọ́n bí sílé ìwòsàn rẹ̀ nítorí pé ìyá àwọn ìbejì náà kò rí owó ilé ìwòsàn náà san. Ọ̀rọ̀ ti di bó lọ ó yá mi báyìí pẹ̀lú bó ṣe já sí wípé kí ni ká ti pè yìí ọlọ́pàá ṣe bẹ́ẹ̀ ṣe ìkọlù sí òṣìṣẹ́ civil defence ní ìpínlẹ̀ Ọ̀ṣun náà sì ṣera wọn léṣe yamayama. Ẹ gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́ báyìí. Ó yẹ kí ìjọba àpapọ̀ ṣe ìlanilọ́yẹ̀ àti ìtanijí tó gbọ̀ngbọ́n fáwọn aráàlú lórí epo bẹntiró gbígbọ́n lójú pópó lẹ́yìn tí ọkọ̀ epo bẹntiró bá ṣe bẹ́ẹ̀ tó dànù tán. Alhaji Àtíkù Abubakar ló ṣe bẹ́ẹ̀ tó gba ìjọba àpapọ̀ nímọ̀ràn. Ẹni tó jẹ́ olùdíje sí ipò ààrẹ nínú ọdún 2023 láti inú ẹgbẹ́ òṣèlú PDP ìyún Alhaji Àtíkù Abubakar ó ní ó ti ṣe bẹ́ẹ̀ gba ìjọba àpapọ̀ nímọ̀ràn lórí àwọn ará ìlú èyí tí wọ́n máa ń gbọ́n epo lójú pópó lẹ́yìn tí ọkọ̀ tó gbé epo tó bá ṣe bẹ́ẹ̀ tó dànù ní ojú òpópónà náà. Àtíkù Abubakar ló sọ èyí lẹ́yìn tí fídíò kan èyí tá a ṣe bẹ́ẹ̀ tá a mú wá fún yín lójú móhùnmáwòrán yìí lánàá òde yìí ní ìpínlẹ̀ Cross River lágbègbè Àkàǹpà nínú èyí tí àwọn ará ìlú tí wọ́n ti ń ṣe bẹ́ẹ̀ gbọ́n epo bẹntiró ní àsìkò tí ọkọ̀ náà tó dànù. Èyí ló wá fà á tí Àtíkù Abubakar náà fi wá fi ojú wòye tiẹ̀ náà sórí ọ̀rọ̀ náà nínú ètò ti sọ di mímọ̀ wípé lóòótọ́ àti lódodo la mọ̀ wípé orílẹ̀-èdè Nàìjíríà ó ní ó kọ sísọ báyìí tí gbogbo nǹkan sì nira fáwọn olùgbé orílẹ̀-èdè yìí ó ní ṣùgbọ́n irú ìwà tí àwọn èèyàn wù pẹ̀lú wọ́n ṣe lọ ń gbé epo lẹ́yìn tí ọkọ̀ epo dànù tán níṣẹ́ ni wọ́n fi ẹ̀mí ara wọn wéwu. Ó ní ẹja ti bi lẹ́bẹ̀ ká fi mọ́lẹ̀ lẹ́jẹ̀ ẹ ti já ti bi ìsáná ká fi kí èso ògùn. Ó ní èyí tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Jigawa ní ọ̀sẹ̀ bíi ọyọ kan sẹ́yìn báyìí. Ó ní rògbòdìyàn rẹ̀ kò tí ì tánlẹ̀ sótún wáyé kí àwọn ènìyàn kí wọ́n máa wúrú ìwà yìí. Èyí ló wá fà á tó fi ń pe ìjọba àpapọ̀ wípé ẹsẹ̀ ìtanijí àti ìlanilọ́yẹ̀ fún gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n lè mọ ewu àti wàhálà tó wà nínú kán máa gbé epo lẹ́yìn tí ọkọ̀ epo bá ṣe bẹ́ẹ̀ tó dànù tán. Ààrẹ àná nílẹ̀ yìí Olúṣẹ́gun Ọbásanjọ́ ti ṣe bẹ́ẹ̀ ṣe àlàyé tó sì fi ìdí abájọ hàn tí àwọn ọ̀dọ́ ilẹ̀ yìí fi ń ṣe bẹ́ẹ̀ wá wu ìwàkuwà tọ́pọ̀ wọ́n sì fi ń jápa lọ sókè òkun. Ààrẹ àná lórílẹ̀‐èdè Nàìjíríà Olúṣẹ́gun Ọbásanjọ́ tó sọ ọ̀rọ̀ yìí tó sì sọ di mímọ̀ lásìkò tí wọ́n ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú rẹ̀ ní New Central TV. Báyìí ni ààrẹ àná ńlẹ̀ yìí ló sì wá sọ di mímọ̀ wípé pẹ̀lú bí nǹkan ṣe lórílẹ̀‐èdè Nàìjíríà látọwọ́ ìjọba àpapọ̀ orílẹ̀‐èdè yìí nípa àìsí iṣẹ́ lọ́wọ́ àti wàhálà tí àwọn ìjọba àpapọ̀ tí wọ́n dà sí àwọn ọ̀dọ́ ilẹ̀ yìí lọ́rùn òun ló fà á tó sì fi já sí wípé àwọn ọ̀dọ́ ń wu ìwàkiwà tí ọ̀pọ̀lọpọ̀ wọn tó sì ṣe bẹ́ẹ̀ tẹ bàálù létí jápa lọ sí òkè òkun. Ààrẹ àná wa ní n tó dùn òun jù nínú gbogbo ìgbésẹ̀ yìí ni wípé táwọn ò bá tètè wọ ojútùú sí ìgbésẹ̀ tí àwọn ọ̀dọ́ ń gbé yìí àfàìmọ̀ kórílẹ̀-èdè Nàìjíríà kó má padà búrẹ́kẹ́ nínú wàhálà ju tàtẹ̀yìnwá lọ torí wípé àwọn ọ̀dọ́ òun náà ní ògo
orílẹ̀-èdè tó jẹ́ ti ọjọ́ ọ̀la Nàìjíríà. Ó ní nígbà tí kò wá sí iṣẹ́ lọ́wọ́ wọn, kí lẹ rò pé wọn yóò jẹ? Ìwàkuwà náà ni wọn yóò máa wù. Òun náà ló sì fà á tí kò fi sí ètò ààbò tó péye àti àwọn wàhálà míì tí ìjọba àpapọ̀ tó dà sí wọn lọ́rùn nínú ètò fi mú wọn kí ọ̀pọ̀lọpọ̀ wọn kí wọ́n máa jápa kúrò lórílẹ̀‐èdè Nàìjíríà. Olúṣẹ́gun Ọbásanjọ́ ní tẹ́ ẹ bá mọ iye owó èyí tí àwọn ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà pàápàá jùlọ àwọn ọ̀dọ́ tí wọ́n ń jápa lọ sókè òkun tí wọ́n ń ná sí òkè òkun lọ́hùn-ún, ó yẹ kí orílẹ̀‐èdè Nàìjíríà kó tún fi ní ìtẹ̀síwájú jù báyìí lọ ni. Ó ní ṣùgbọ́n ọ̀rọ̀ kò rí bẹ́ẹ̀ nígbà tí ìjọba tí wọn kò ṣe tí àwọn ọ̀dọ́ ń fẹ́. Kílẹ̀ yìí náà rò pé yóò padà ṣẹlẹ̀? Olúṣẹ́gun Ọbásanjọ́ ló sọ èyí di mímọ̀. Ẹ̀yin náà ẹ gbọ́ ọ̀rọ̀ látẹnu bàbá ẹbọra òru náà. Are you a happy Nigerian currently? Oh, I am very happy. I am optimistic. I am concerned. Because being concerned is different from being happy. Being happy, yes, sir. Being worried is different from being happy. I'm worried though, particularly with the youth. I have always said it, and I will say it again. We are all sitting on a keg of gunpowder if we ignore our youth. They are frustrated, they are hungry, they are unemployed, and they are angry. They're living in droves as well. Yes. Flying out of the country. Omíyalé àgbàrá ya ṣọ́ọ̀bù ti ṣe bẹ́ẹ̀ wú ọ̀pọ̀lọpọ̀ sàárè kúrò ní ààyè wọn ní ìpínlẹ̀ Èdó tí ọ̀pọ̀lọpọ̀ sì ti di aláìnílé lórí mọ́. Gẹ́gẹ́ bí ìròyìn náà bí ó ṣe ń tẹ̀ wá lọ́wọ́ báyìí pẹ̀lú òjò àìrọ̀rọ̀dá èyí tó ti ń rọ̀ ní ìpínlẹ̀ Èdó tó sì ti fa ìjàmbá omíyalé àgbàrá ya ṣọ́ọ̀bù ní àwọn agbègbè èyí tí wọ́n pọ̀ yanturu nínú ìtàtírí Ùdábà ní ìpínlẹ̀ Èdó, àrí Ànẹ̀gbẹ́tẹ̀, Ẹ̀pẹ́rì, Òṣèún Ègbè, a sì tún rí àgbègbè èyí tí wọ́n pe orúkọ rẹ̀ ní Ògó Ìmẹ́rì, Ìyọ̀wà, Òfukù, Ìlúṣì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, tí àwọn agbègbè náà tí wọ́n wá láti ìjọba ìbílẹ̀ Esako East ní Esako Central àti Ẹ̀sán South East. Wàyí o, ẹni tó jẹ́ kánsẹ́lọ̀ ní wọ́ọ̀dù kẹjọ ní ìjọba ìbílẹ̀ àárín gbùngbùn Esako náà, ìyẹn Joseph Òdèmọ̀páyì, ó fi ìdí ìròyìn náà múlẹ̀ wípé wàhálà tí àwọn ń kojú látìgbà tí òjò àrọ̀rọ̀dá náà tó ti bẹ̀rẹ̀ òun náà ni ẹ̀rí yìí o, pẹ̀lú bí omíyalé àgbàrá ya ṣọ́ọ̀bù ó ti ṣiṣẹ́ bẹ́ẹ̀ bà ọ̀pọ̀lọpọ̀ nǹkan jẹ́ nínú èyí tó já sí wípé àwọn òkú tí wọ́n ti lọ rèé sinmi láyà olùgbàlà níṣe ni omíyalé àgbàrá ya ṣọ́ọ̀bù náà ló tún wú wọn jáde tí ọ̀pọ̀lọpọ̀ wọn tó jẹ́ alààyè gan tán ti di aláìnílé lórí wọn báyìí. Bákan náà ló sọ di mímọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ èrè oko àwọn tó ní omíyalé àgbàrá ya ṣọ́ọ̀bù ló ti ṣe bẹ́ẹ̀ tó ti sàn lọ́dànù nínú ìtàn ti rí iṣu, ẹ̀gẹ́, àgbàdo àti oríṣiríṣi àwọn oúnjẹ míì. Ó wá rawọ́ ẹ̀bẹ̀ sí àwọn àjọ tó ń mójútó ìṣẹ̀lẹ̀ pàjáwìrì lórílẹ̀‐èdè Nàìjíríà àti ti ìpínlẹ̀ Èdó wípé ẹ dákun ẹ dábọ̀ ẹ dìde ẹ ṣùgbà wà ní ìpínlẹ̀ Èdó yìí, pẹ̀lú bó ṣe já sí wípé gbogbo agbègbè tí ọ̀rọ̀ náà kàn ó ní omi sì lé téńté tó omi ti gba gbogbo ìlú mọ́ wọn lọ́wọ́ báyìí, tó sì ń rawọ́ ẹ̀bẹ̀ wípé kí ìjọba àpapọ̀ kí wọ́n dìde ìrànwọ́ fún àwọn. Ìyàlẹ́nu àti kàyéfì ńlá rèé o, dókítà ilé ìwòsàn ló ṣe bẹ́ẹ̀ gbẹ́sẹ̀ lé ìbejì tí wọ́n bí sí ilé ìwòsàn rẹ̀ nítorí pé ìyá àwọn ọmọ náà kò rí owó ilé ìwòsàn náà kò rí san. Dókítà ilé ìwòsàn tí wọ́n pe orúkọ rẹ̀ ní Goodwill Maternity èyí tó wà ní Obinze, ìjọba ìbílẹ̀ Owerri West ní ìpínlẹ̀ Imo, èyí tó pe orúkọ dókítà náà ní Silas Nwamadi, ó ní àwọn agbófinró ti pè ní ẹjọ́ báyìí lẹ́ni tí wọ́n fi ẹ̀sùn kàn wípé ó gbẹ́sẹ̀ lé àwọn ìbejì méjì kan èyí tí wọ́n pe orúkọ àwọn ìbejì náà ní Chindidu àti Chinjindu èyí tí wọ́n bí sí ilé ìwòsàn rẹ̀ láti bí oṣù karùn-ún ọjọ́ kẹrin inú oṣù karùn-ún ọdún tá a wà yìí lẹ́yìn tí òbí àwọn ìbejì náà tí orúkọ rẹ̀ jẹ́ Precious Ọ̀kẹ́rẹ̀ tí kò rí owó ilé ìwòsàn náà san. Ó ní wọ́n sọ di mọ̀ wípé dókítà tó ní ilé ìwòsàn náà ó bá sọ wípé kàkà tó fi wá jẹ̀mí gbé àwọn yóò yá gba ìbejì náà lọ́wọ́ rẹ̀, léyìí tí wọ́n fi gbẹ́sẹ̀ lé ìbejì náà. Ẹni tó jẹ́ ìyá àwọn ọmọ méjì ọ̀hún, Ngozi Okere, tó fi ọ̀rọ̀ náà tó ọ̀gá àgbà ọlọ́pàá ní etí èyí ní
ní ìpínlẹ̀ Imo náà ètò wọn pe orúkọ ọ̀gá àgbà náà ní Danjuma Abuki tó sọ di mọ̀ wípé àwọn ti gbé ìgbésẹ̀ pẹ̀lú bí àwọn ṣe pé dókítà náà táwọn sì ti pa láṣẹ fún pé kó dá àwọn ìbejì náà padà fún ìyá rẹ̀ gẹ́gẹ́ bí àlàyé tí Danjuma tó ṣe. Ó ní ẹni tó jẹ́ ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn àti oníròyìn kan ní ìpínlẹ̀ Imo náà ètí orúkọ tiẹ̀ ń jẹ́ Chidiebuke Okeoma ó ní ó ti ṣe bẹ́ẹ̀ kó àwọn ènìyàn lọ sí ilé ìwòsàn náà nínú èyí tí wọ́n ti fẹ́ dìde ìrànlọ́wọ́ fún àwọn ọmọ méjì náà láti dá wọn padà sí ọ̀dọ̀ ìyá wọn, ṣùgbọ́n tó sọ di mímọ̀ wípé ìgbà tí wọn yóò tún fi dé ilé ìwòsàn ọ̀hún níṣẹ́ ni dókítà náà ló ti sọ di mímọ̀ pé owó ilé ìwòsàn náà tún ti wọ́n ju ibi tó wà tẹ́lẹ̀ lọ, tó sì tún ti ṣe àfikún owó ilé ìwòsàn ọ̀hún. Èyí ló sì wá fà á táwọn tó rí sẹ́gi ọ̀là fún tí wọ́n fi wá kóró ojú àti ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn náà Okeoma náà fi kóró ojú sí ìgbésẹ̀ tí dókítà náà gbé wípé ìwọ ò tiẹ̀ láàánú ò tiẹ̀ níran kan ò sì tún káàánú àwọn ọmọ méjì láti wà ní ọ̀dọ̀ rẹ̀ láti bí oṣù 6 sẹ́yìn ni. Ó sọ nímọ̀ wípé àwọn ti gbìyànjú láti wọ owó náà, ó tún ṣe bẹ́ẹ̀ ó ṣe àfikún rẹ̀. Àmọ́ṣá iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Imo ó ti pe dókítà náà lẹ́jọ́ báyìí tó sì tún ti pàṣẹ wípé kó dá àwọn ìbejì náà padà fún ìyá wọn. Kí ni ká ti pe léyìí o nígbà tí àwọn agbófinró tó yẹ ká máa dáàbò bo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà táwọn náà tún ṣe bẹ́ẹ̀ tán dojú ìjà kọra wọn. Níṣe ni ọ̀rọ̀ ti di kàyéfì pẹ̀lú bí ọlọ́pàá bó ṣe ṣe ìkọlù sí òṣìṣẹ́ civil defence ní ìpínlẹ̀ Ọ̀ṣun ní agbègbè tí wọ́n pè ní Elizabeth Estate ní ìlú Òṣogbo tí ń ṣe olúùlú ìpínlẹ̀ Ọ̀ṣun. Ó ní ìṣẹ̀lẹ̀ náà ti wáyé ní ọjọ́ Wednesday èyí tí a lò tán yìí ní nǹkan bí dédé agogo 9:30 òwúrọ̀ pẹ̀lú bí wọ́n ti sọ di mímọ̀ látẹnu ẹni tí ọ̀rọ̀ náà tó ṣojú rẹ̀ àmọ́ tí kò forúkọ ara rẹ̀ léde. Ó ṣe ní àlàyé wípé àjọ civil defence àti àwọn ọlọ́pàá ò ní wọ́n ní èdè àìyedè láàrin ara wọn nínú èyí tí àwọn ọlọ́pàá náà ti ṣe ọ̀pọ̀lọpọ̀ ènìyàn léṣe pàápàá jùlọ ẹnìkan nínú àjọ civil defence ọ̀hún. Ǹjẹ́ kí ni ó ṣẹlẹ̀ gan? Kí ló fa ọ̀rọ̀ gbọ́nmi sí omi òtó láàrin àwọn méjèèjì? Òun náà ni àlàyé tí arákùnrin náà ṣe tó ní ọjọ́ Tuesday tí ń ṣe ọjọ́ ìṣẹ́gun ní alẹ́ ọjọ́ náà. Ó ní àwọn agbófinró náà ni wọ́n wọnú ẹ́sítéètì ọ̀hún tí wọ́n sì fẹ́ gbé ọmọ yahoo kan nínú èyí tí wọ́n sọ dímọ̀ wípé àwọn àjọ civil defence tó wà ní agbègbè tí wọ́n ń sọ ẹ́sítéètì náà ó ní wọn kò fi àyè sílẹ̀ fún àwọn agbófinró látàrí pé wọ́n ní àwọn agbófinró náà kò wọ aṣọ, wọn kò sì gbé ọkọ̀ ọlọ́pàá dání bọ́ọ̀lù ẹ̀sẹ̀ wá wọ inú ilé àwọn onílé tẹ́sí lọ rè gbé ènìyàn jáde ní inú ilé náà. Fún ìdí èyí a kò fi àyè fún yín àfi tẹ́ bá lè ṣe àfihàn ara yín gẹ́gẹ́ bíi pé ọlọ́pàá lẹ jẹ́ lóòótọ́. Ọ̀rọ̀ náà ló di rántó ní alẹ́ ọjọ́ ìṣẹ́gun ọ̀hún nínú tí wọ́n sọ dímọ̀ pé àwọn ọlọ́pàá náà bínú kúrò níbẹ̀ àmọ́ tí wọ́n padà lọ rè kóra wọn jọ ní ọjọ́ kejì tí ń ṣe ọjọ́ Wednesday nínú èyí tí wọ́n ti ṣe ìkọlù sí ẹni tó jẹ́ àjọ civil defence tó dá wọn padà ní alẹ́ ọjọ́ náà tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní fa wàhálà láàrin ara wọn nínú èyí tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ṣe ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tí wọ́n ti ṣe wọ́n léṣe. Àmọ́ṣá ẹni tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun Yẹmisí Ọ̀pálọ́lá ó ní àwọn gbọ́ sí ọ̀rọ̀ náà, bẹ́ẹ̀ ni àwọn ti ń ṣe ìwádìí lórí bí ìṣẹ̀lẹ̀ náà bí ó ṣe ṣẹlẹ̀. Arákùnrin tó bá àwọn oníròyìn sọ̀rọ̀ ó sọ bímọ pé wọ́n ṣe òun léṣe ní ìpàkọ́ nínú tí wọ́n ti fi ìdí ìbọn tí wọ́n ti fi gún lórí tí wọ́n sì tún ti gbé ọ̀kan nínú àwọn àjọ NCDC náà lọ sí àgọ́ wọn tí ìgbésẹ̀ tó sì ń lọ lọ́wọ́ báyìí láti lè dá àjọ òṣìṣẹ́ NCDC náà ìyún civil defence láti lè dá padà. Ìròyìn wa kò jù báyìí lọ fún ti àsìkò yìí. Ẹni tó ṣe àkójọpọ̀ rẹ̀ tó tún ká sétí ìgbọ̀yìn òun náà ni àyànfẹ́ Elédùmarè. Títí di ìgbà tá a tún padà máa fún ní ìròyìn míì lórí ìkànnì tẹ́ wà yìí, ẹ má gbàgbé láti bá a subscribe síbẹ̀ tẹ́ ẹ báyìí tí ì ṣe tẹ́lẹ̀. Bákan náà gbogbo ìròyìn tá a mú wá yìí èyí tó bá kàn yín jù ẹ jẹ́ a fi sí abẹ́ comment section wa, a sì máa dá yín lóhùn ní wàràǹṣeṣà.